Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá. Àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀. Bọ̀ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni. Ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá. Ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá. Gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá náà lọ kó wọn wá.
àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kí wọ́n fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fóun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n
pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní lọ kó wọn wá àwọn náà ni wọ́n lọ káwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ ń tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan yìí lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá wa ní pé àdùbúlẹ̀jà ní Yorùbá gbogbo ohun tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa tá a wájọ́ ọmọ bàbá ọgbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní lọ kó wọn wá àwọn náà ni